A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọ̀mágbémisọ́lá Ọmọlọ́gùnmadẹ Àìjẹrìndán. Ọlátúnjí Ifábíyì ti rọ ìjọba àpapọ̀ kí ó fi ààyè gba àwọn òṣìṣẹ́ àjọ Àmọ̀tẹ́kùn láti máa lo ìbọn ìgbàlódé sophisticated weapons láti fi gbógun ti ìṣòro ààbò. Ifábíyì tó ń ṣaṣojú Òdìgbò constituency 1 ní ìpínlẹ̀ Ondo sọ èyí ní ilé ìgbìmọ̀ níbi ìpàdé tí ń lọ lọ́wọ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní Ifábíyì ti sọ fún iléeṣẹ́ ìròyìn NAN wípé iṣẹ́ Àmọ̀tẹ́kùn ò lè múnádóko bí wọn kò bá ní àǹfààní àti lo ìbọn ìgbàlódé yàtọ̀ sí àwọn ṣakabùlà tí wọ́n sì ń gbé kiri. Aṣòfin yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn mọ gbogbo ibi kọ́lọ́fín láàrin ìpínlẹ̀ ṣùgbọ́n nílò ìbọn gidi pẹ̀lú ojúlówó ohun èlò ìgbàlódé láti fi gbógun ti ìṣòro ààbò. Aṣòfin yìí ṣàlàyé wípé bí ìjọba àpapọ̀ bá lè fi ààyè gba Àmọ̀tẹ́kùn àti lo ìbọn tó ní agbára, ìṣòro ààbò pàápàá jùlọ káàkiri ẹkùn gúúsù ìwọ̀ oòrùn yóò dínkù. Fábíyì tí ó jẹ́ alága ìgbìmọ̀ ní ilé aṣòfin lórí ètò ààbò ní ẹ̀ka òfin ní àwọn ti ní ìpàdé pẹ̀lú àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀. Àwọn ti fi ìgbáradì àwọn hàn láti ṣe àtìlẹ́yìn ní gbogbo ọ̀nà lábẹ́ òfin ṣùgbọ́n àwọn ń bẹ ìjọba àpapọ̀ kí ó fi ààyè gba lílo ìbọn ìgbàlódé láti mú wọn ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ààrẹ iléeṣẹ́ Dangote Aliko Dangote ti ṣe ìkìlọ̀ wípé ó ṣeé ṣe kí rògbòdìyàn tó ń lọ ní Middle East mú kí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà àti àwọn adúláwọ̀ mìíràn ní ilẹ̀ Áfíríkà padà sídìí òfin àti máa ṣiṣẹ́ láti ilé work from home. Bí ìṣòro yìí bá tẹ̀síwájú, Dangote ṣe ìkìlọ̀ yìí ní ọjọ́ Ajé lẹ́yìn ìpàdé pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu ní ilé rẹ̀ tí ó wà ní Ìkòyí, ìpínlẹ̀ Èkó. Dangote fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìṣòro tí ọ̀rọ̀ epo lè dá sílẹ̀ lórí ọrọ̀ ajé ilẹ̀ Áfíríkà nítorí fẹ̀ẹ̀kàntẹ́lẹ̀ kò sí àjẹṣẹ́kù ní ilẹ̀ Áfíríkà. Ọ̀pọ̀ ló ṣẹ̀ṣẹ̀ jáde lọ wá iṣẹ́ ṣe kí wọ́n tó lè rí oúnjẹ jẹ, oúnjẹ òòjọ́ jẹ. Bí wọn ò ṣe, wọn ò jẹ. Dangote tọ́ka ohun tó ń lọ lágbàáyé níbi tí wọ́n ti ń darí àwọn òṣìṣẹ́ láti máa ṣiṣẹ́ ọjọ́ 4 lọ́sẹ̀ tí àwọn aláṣẹ tún ń gbèrò àti padà sídìí iṣẹ́ láti ilé pátápátá bí ó ti ṣẹlẹ̀ nígbà àjàkálẹ̀ àrùn COVID-19. Dangote ṣe ìkìlọ̀ wípé ará Áfíríkà ló máa ń jẹ ìyà àìmọ̀dí jùlọ lórí rògbòdìyàn tí wọn kò mọ́wọ́. Ó wá pè fún àdúrà àgbájọwọ́ àti ìgbésẹ̀ lágbàáyé láti tètè yanjú rògbòdìyàn kí ó wá sópin. Ó ní ó jẹ́ ojúṣe gbogbo ènìyàn láti gba àdúrà kí rògbòdìyàn sì wá sópin. Àwọn ẹ̀ṣọ́ tí wọ́n dì hámọ́ra ogun ni wọ́n dúró wámúwámú sí ọgbà ilé-ẹjọ́ lówùúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun bí wọ́n ṣe fi ojú gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ba ilé-ẹjọ́ gíga ìlú Kaduna lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìwà ìjẹbánu. El-Rufai dé láàrin aago 9 òwúrọ̀ ó sì dúró sínú ọkọ̀ yìí fún 30 ìṣẹ́jú kí wọ́n tó sìn wọ yàrá ilé-ẹjọ́. Àwọn ẹ̀ṣọ́ tí wọ́n dì hámọ́ra ogun dúró tì bí àjọ tó ń gbógun ti ìwà ìjẹbánu ICPC àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣe rọ̀gbà yíká nínú yàrá ilé-ẹjọ́. Àwọn akọ̀ròyìn tí wọ́n ti dé sí àyíká ilé-ẹjọ́ láti aago 7 òwúrọ̀ ní àjọ DSS kò fún láǹfààní àti wọ inú ilé-ẹjọ́ tí ó wà ní Nigerian Defence Academy. Lẹ́yìn ìgbẹ́jọ́ ni adájọ́ sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 29 oṣù kẹta láti lè fún láǹfààní àti gbọ́ àwọn ẹ̀sùn tí El-Rufai ti pè sí ilé-ẹjọ́. Níbi ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbẹ́jọ́ ni agbẹjọ́rò El-Rufai Obong Abang ti ní ṣíwájú àkókò yìí ni àwọn ti pe ẹ̀sùn fún ìyọ̀ǹda tí ó jẹ́ ọ̀kan lára ẹ̀sùn tí adájọ́ fẹ́ gbọ́ ní ìparí oṣù kẹta. Mínísítà agbèfọ́ba ní ìpínlẹ̀ Bello Matawalle ti kéde wípé òun kò ní bá wọn díje níbi ìdìbò gómìnà ọdún 2027 láti lè ṣe àtìlẹ́yìn fún ìdíje sáà ẹlẹ́ẹ̀kejì gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal. Mínísítà tí ó jẹ́ olóyè láàrin ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ ní Lawal gba ipò agbára ní ọwọ́ rẹ̀ ní ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Ìkéde yìí wáyé níbi ayẹyẹ ìgbaniwọlé Lawal sí ẹgbẹ́ APC lẹ́yìn tí ó fi PDP sílẹ̀.
Níbi ayẹyẹ yìí la ti rí igbákejì ààrẹ Kashim Shettima, àwọn gómìnà àná, àwọn adarí APC àti àwọn olóyè ẹgbẹ́ mìíràn láti ìpínlẹ̀ Zamfara. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ, Matawalle ní òun ti jáwọ́ nínú èròǹgbà rẹ̀ àti díje fún ipò gómìnà, òun á sì fi tọkàntọkàn ṣe àtìlẹ́yìn fún arákùnrin rẹ̀ kí ó lè jáwé olúborí níbi àtúndì ìbò gómìnà ọdún 2027. Níbi ó ti ń bá ọ̀pọ̀ èrò sọ̀rọ̀ ní igbákejì ààrẹ náà ti fi àfojúsùn ìjọba àpapọ̀ múlẹ̀ láti fòpin sí ìṣòro ààbò tó ń dojúkọ ìpínlẹ̀ Zamfara. Shettima fi dá ọ̀pọ̀ èrò lójú wípé ìjọba àpapọ̀ yóò darí ohun èlò àti òṣìṣẹ́ aláàbò sí ìpínlẹ̀ láti bá wọn gbógun ti ìṣòro àdàlúrú, bí ó ti rọ àwọn olùgbé kí wọ́n tú ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà Lawal yàn níbi ìdìbò gbogbogbò ọdún 2027. AGF àná, àgbà amòfin Abubakar Malami ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti fi tipátipá lé òun pẹ̀lú ìdílé rẹ̀ kúrò ní ilé wọn tí ó wà ní Abuja, pẹ̀lú wípé ẹ̀sùn ṣì ń lọ lọ́wọ́ lórí ilé yìí ní ilé ẹjọ́. Malami ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn. Níbẹ̀ ni ó ti ṣàlàyé wípé ikọ̀ àjọ EFCC ya wọ ọgbà ilé rẹ̀ ní ọjọ́ Ajé, wọ́n tún padà ní ọjọ́ Ìṣẹ́gun pẹ̀lú àwọn agbófinró tí wọ́n dì hámọ́ra ogun láti wá parí iṣẹ́. AGF àná ṣe ìdánimọ̀ ilé yìí sí ilé mọ̀lẹ́bí rẹ̀ tí ó wà ní Maitama, Abuja. Ó ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí ilé-ẹjọ́ ti ní kí wọ́n gbẹ́sẹ̀ lé fún ìgbà díẹ̀, ṣùgbọ́n yarí wípé àṣẹ yìí kò ní kí wọ́n lé àwọn kúrò nílé tàbí kí wọ́n gbẹ́sẹ̀ lé ní kíákíá. Bákan náà ni ó ní kò sí ìwé àṣẹ kan tààrà tí wọ́n fi gbé ìgbésẹ̀ wọn nídìí. Malami fìdí ẹ̀ múlẹ̀ wípé síwájú àkókò yìí ni òun ti gbé ìgbésẹ̀ tako àṣẹ yìí nílé ẹjọ́ gíga ìlú Àbújá, tí wọ́n sì fi ìgbẹ́jọ́ rẹ̀ sí 20 oṣù kẹrin ọdún 2026. Ó ní pẹ̀lú bí ẹjọ́ yìí ṣe ti wà nílé ẹjọ́, ó yẹ kí EFCC ṣe sùúrù yálà tí wọ́n fi gbé ìgbésẹ̀ oníkíákíá. Ó bu ẹnu àtẹ́ lu bí àjọ EFCC ṣe gbé ìgbésẹ̀ lẹ́yìn ilé ẹjọ́, nítorí ilé ẹjọ́ nìkan ni ó ní àṣẹ àti lo àṣẹ tipátipá, kì í ṣe ẹni pé ẹ̀sùn. Ó wá ṣèlérí àti tako àjọ EFCC ní ilé ẹjọ́ lórí bí wọ́n ti gba ìṣàkóso ilé rẹ̀. Mínísítà agbára Adébáyọ̀ Adélábù ti tọrọ àforíjì lọ́wọ́ ọmọ Nàìjíríà lórí àìsí iná mọ̀nàmọ́ná fún ọjọ́ pípẹ́ tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn jákèjádò orílẹ̀-èdè, bí ó ti ní èyí ti pakún ìṣòro fún ọ̀pọ̀lọpọ̀ ìdílé àti ọrọ̀ ajé. Adélábù tọrọ àforíjì yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá bí aráàlú ṣe ń tẹ̀síwájú àti máa fi ẹ̀hónú wọn hàn. Mínísítà mọ ipa tí èyí yóò ti dá sílẹ̀, pàápàá jùlọ lásìkò ọ̀gbẹlẹ̀ tí ooru pọ̀. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣòro yìí ti kó bá àwọn ẹ̀ka ọrọ̀ ajé tó ṣe gbòógì. Mínísítà fi dá ọmọ Nàìjíríà lójú wípé ìgbìyànjú ń lọ lọ́wọ́, bí ó ti sọ àkókò tí ìṣòro wọ̀nyí yóò wá sópin. Adélábù ní ìrètí wà wípé àyípadà sí rere yóò bẹ̀rẹ̀ sí hàn títí ọ̀sẹ̀ méjì sísìn, látàrí ìlérí tí wọ́n ti gbà láti ọ̀dọ̀ àwọn tó ń fi afẹ́fẹ́ gáàsì ránṣẹ́ àti àtúnṣe tó ń lọ lọ́wọ́. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àtúnṣe ti wà lórí sísan owó afẹ́fẹ́ gáàsì tí yóò ṣe àlékún ìpèsè iná. Àjọ Lamata ní ìpínlẹ̀ Èkó tún ti ṣe ìkìlọ̀ wípé àkànṣe ojúnà tí wọ́n ṣe fún ọkọ̀ BRT wà fún ìrìnnà BRT àti àwọn ọkọ̀ mìíràn tí wọ́n fún láǹfààní, kò sí fún àwọn òṣìṣẹ́ ológun tàbí ọkọ̀ ìjọba ìbílẹ̀. Àfihàn yìí jẹyọ nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn àjọ Lamata, Kọ́láwọlé Ọ̀jẹ́lábí, láàrin awuyewuye lórí bí àwọn kan ṣe ń rúfin nípa gbígba ojúnà BRT. Lamata ṣàlàyé wípé ọkọ̀ BRT àti àwọn tí iṣẹ́ wọn ṣe kókó jùlọ bíi ọkọ̀ panápaná àti ambulance ni wọ́n ní àǹfààní àti gba ojúnà BRT. Wọ́n fi kún un wípé bí òfin ṣe wà ní ìjìyà wà fún ẹni bá tàpá sí òfin, kò ní fi ṣe ipò.
Ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì ASUU ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 4 láti fi tètè fìdí múlẹ̀ ètò owó oṣù tuntun fún àwọn olùkọ́ fásitì jákèjádò orílẹ̀-èdè. Ààrẹ ẹgbẹ́ ASUU Ọ̀jọ̀gbọ́n Christopher Piwuna ni ó ṣe àfihàn yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba tí ó wáyé ní Ifásitì Saidu Zungu ní ìpínlẹ̀ Bauchi. Àdéhùn lórí owó oṣù tuntun yìí ni wọ́n fi ẹnu kò lé lórí nínú oṣù Kejìlá ọdún 2025 tí wọ́n sì ní sísan rẹ̀ yóò bẹ̀rẹ̀ nínú oṣù Kínní ọdún 2026. Piwuna ṣàlàyé wípé gbèdéke yìí bẹ̀rẹ̀ ní Ọjọ́bọ̀, bí ó ti ní ìjọba àpapọ̀ gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ owó yìí ní sísan lábẹ́ ètò tuntun tí wọ́n ti jọ bu ọwọ́ lù lẹ́yìn ìdúnàdúrà ọlọ́jọ́ pípẹ́. Piwuna kérora lórí bí ìjọba ṣe ń fi gbogbo ìgbà kọ̀ àti tẹ̀lé àdéhùn àtẹ̀yìnwá tí ó ń yọrí sí ìyanṣẹ́lódì. Òṣèrébìnrin Ìrètí Doyle ti sọ̀rọ̀ níta gbangba fún ìgbà àkọ́kọ́ lórí ìpínyà ìgbéyàwó rẹ̀ pẹ̀lú Patrick Doyle, bí ó ti ṣàlàyé lórí ètò Mọ́ráyọ̀ Afọlábí Brown ìdí tí ó fi pinnu àti má sọ̀rọ̀ lórí ìgbéyàwó. Òṣèré yìí ṣàlàyé wípé ìnira ni ó jẹ́ láti fòpin sí ìgbéyàwó ṣùgbọ́n òun kò nílò àti máa ṣàlàyé fún ará ìlú. Ìrètí ní ará ìlú ò gbọ́ nǹkan kan nítorí kò kàn wọ́n. Àwọn méjì ni wọ́n jọ parapọ̀ láti ṣe ìgbéyàwó. Ayẹyẹ wáyé ṣùgbọ́n lójijì ni ohun kan ṣẹlẹ̀ tí wọn kò fi lè tẹ̀síwájú nínú ìgbéyàwó wọn. Àwọn tí ènìyàn jẹ ní àlàyé ni ẹbí àti ọ̀rẹ́ tí wọ́n parapọ̀ ní ọjọ́ àkọ́kọ́, ṣùgbọ́n èrò yòókù ṣe pàtàkì mọ́. Ó ní òpin wọléwọ̀de relationship a máa dunni ábẹ̀lẹ̀ǹtẹ̀ òpin ìgbéyàwó. Oṣù Kínní ọdún 2023 ni Ìrètí kéde ìpínyà wọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti fi ara wọn sílẹ̀ láì ṣe àlàyé lé lórí. Pẹ̀lú wípé wọ́n ti pínyà, àwọn méjèèjì ṣì ń bá iṣẹ́ wọn lọ lórí afẹ́fẹ́. Òṣèré ẹni ọdún 58 58 yìí ṣe àpèjúwe ìrírí ìpínyà ìgbéyàwó ní èyí tí máa ń dunni ṣùgbọ́n tí ó nílò ìrònú jinlẹ̀ àti ẹ̀kọ́. Kò sí ohun tí ó lè ṣẹlẹ̀ kí a má da ẹ̀bi ru ẹnikẹ́ni, kí a sì yẹ ara wa wò láti mọ̀ bóyá ohun tí ó tọ́ là ń ṣe kí a má bàa tẹ̀síwájú nínú àṣìṣe. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá subscribe sójúnà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.